Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí Keynote TV ẹ̀yin olólùfẹ́ Yorùbá Movie. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tì wá lẹ́yìn nínú bí la ó ti máa rí ìrìn àjò oníkálukú. Ó ti yé Ọlọ́run, olórin yẹn ní pé ìrìn àjò ẹ̀dá láyé Ọlọ́run ló mọ̀, ibi orí ń gbé ni lọ kẹ́sẹ̀ má sì ní lọ́nà, ibi orí ń gbé gbogbo wa lọ kẹ́sẹ̀ má sì wà lọ́nà o. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní wo movie yìí, mo fẹ́ lè má lè gbójú kúrò. Mo dẹ̀ mọ̀ wípé tí ẹ̀yin náà tẹ́ ẹ bá ti wò ó ṣe é ṣòro ó ṣe láti mójú kúrò níbẹ̀. Fún ìdí èyí, ẹ kọ́kọ́ ṣe gbogbo iṣẹ́ yín o kẹ́ tó gbé sí ìrìn àjò. Níbẹ̀ la ó ti máa rí Táíwò Ìbíkúnlé, Àbẹ̀bí, Raina, Dámilọ́lá Òní. Ṣé ẹ̀yin náà mọ̀ wípé Táíwò Ìbíkúnlé, Dámilọ́lá Òní, àwọn èdè àti àṣà ni wọ́n máa ń gbéga jù nínú eré tí wọ́n bá gbé jáde. Eléyìí tó túmọ̀ sí wípé bí èdè Yorùbá bó ṣe yanrantí, pé a fi ń sọ̀rọ̀, a fi ń takùrọ̀sọ, ẹ ó máa gbọ́ gbogbo rẹ̀ nínú eré yìí. Èmi nífẹ̀ẹ́ sí Dámilọ́lá Òní àti Táíwò Ìbíkúnlé. Ẹ̀yin náà ẹ sọ ẹni tí ẹ bá nífẹ̀ẹ́ sí nínú eré yìí. Ẹ jẹ́ kí movie kó lọ viral. Ẹ share rẹ̀, ẹ ṣé. Nígbà tí a máa retí bóyá apá kejì ó jáde tàbí kò ní jáde, ẹ sì mọ̀ wípé nínú ìrìn àjò ẹ̀dá, Ọlọ́run ti mọ̀, ṣùgbọ́n oníkálukú ibi tí a yà sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó lè jẹ́ pé ibi kan náà là ń lọ tí ò kúkú jìnnà, ṣùgbọ́n ibi tí oníkálukú yà sí ọ̀tọ̀ọ̀tọ̀. Eléyìí ni ó sì fa ìrírí wa kó sí ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí a bá pàdé. A ó fayọ̀ pàdé nínú movie tí ó bá tún kàn. Ẹ máa kálọ.